Praise Efe ní orúkọ mi. Ọmọ bíbí ìpínlẹ̀ Delta ni mí. Àdúgbò Olówótẹ̀dó ní Mòwe nípínlẹ̀ Ògùn ni mò ń gbé. Òṣèré ni mí. Orin ni mò ń kọ, orin ẹ̀mí. Bí ọdún 3 sẹ́yìn ni mo ti ń kọrin. Ọmọ 30 ọdún ni mí. Ṣọ́ọ̀ṣì Rìdíìmù, The Redeemed Christian Church of God ni mò ń lọ. Ẹ̀sùn táwọn ọlọ́pàá torí ẹ̀ mú mi ní ìfipábánilòpọ̀. Wọ́n tún ní mo jọ́mọ gbé, àmọ́ girlfriend mi ló kó bá mi. Èmi àti ọmọbìnrin kan tí mo ní lọ́kàn láti fẹ́ sílé gẹ́gẹ́ bí ìyàwó ni ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ sí. Fúnmi lórúkọ ẹ̀. Ó sì ti tó ọdún kan sẹ́yìn tèmi àti ẹ̀ ti ń fẹ́ra. A jọ máa ń lọ sí ṣọ́ọ̀ṣì kan náà ni. Ṣọ́ọ̀ṣì náà láti pàdé, tá a sì tún jọ máa ń jáde torí àdúgbò kan náà la jọ ń gbé. A tún jọ máa ń lọ fún ìmúrasílẹ̀ orin tí mo máa kọ ní ṣọ́ọ̀ṣì, ìyẹn singing practice tí mo máa ń ṣe. Ní ọjọ́ ìṣẹ̀lẹ̀ yìí, lọ́jọ́ 27 oṣù April tó kọjá, ibi púrátìsì yìí náà la lọ bá a ṣe máa ń lọ. Àmọ́ ó pẹ́ wa lọ́jọ́ yìí, ilẹ̀ ṣú, ló bá ní òun máa kúkú sùn sọ́dọ̀ mi mọ́jú torí ilẹ̀ ti ṣú. Ó lóun tiẹ̀ lè dúró sọ́dọ̀ mi di ọjọ́ Monday. Mo dẹ̀ bi léèrè pé ṣé wàhálà kò ní ṣẹlẹ̀ torí mo mọ̀ pé ọ̀dọ̀ ìyá ẹ̀ àgbà ló ń gbé. Nígbà tí mo pàdé ẹ̀, ẹni ọdún 23 ló pe ọjọ́ orí ẹ̀. Àmọ́ nígbà tí ọ̀rọ̀ di tọlọ́pàá yìí, wọ́n ti fún un lọ́jọ́ orí míì. Wọ́n ní ọmọ ọdún 14 ni. Kò yé mi torí téèyàn bá wò ó lójú, ó hàn pé ọjọ́ orí ẹ̀ ju 14 lọ. Ní alẹ́ ọjọ́ Sátidé yẹn, ó sá lóun máa dúró sọ́dọ̀ mi. Nígbà tí mo dẹ̀ bíi pé ṣé màmá àgbà wọn kò ní bínú, ó ní rárá, òun ò sáà kì í ṣe ọmọdé. Mo ní kò burú. Èmi dẹ̀ wò ó pé kí n lè dáàbò bò ó torí ilẹ̀ ti ṣú, a sá jọ lọ sílé ọ̀dọ̀ mi. Ṣáájú ìgbà yẹn, ó ti máa ń wá sọ́dọ̀ mi o, àmọ́ kò sùn ọ̀dọ̀ mi mọ́jú rí. Ní alẹ́ yẹn, ní nǹkan bí aago 10 alẹ́ kọjá, èmi tún fi sílẹ̀ lọ sí stúdíò tí mo ti máa ń kọrin ẹ̀mí tèmi. Òwúrọ̀ ọjọ́ kejì, ọjọ́ Sunday ni mo dé, a sì jọ múra. A jọ lọ sí ṣọ́ọ̀ṣì ni, a jọ lọ jọ́sìn lọ́jọ́ yẹn ni. Lẹ́yìn ìjọsìn, a jọ padà sílé. Ọ̀dọ̀ mi ló sì tún sùn, bó tilẹ̀ jẹ́ pé èmi lọ sí stúdíò tí mo máa ń lọ lálaalẹ́ torí mò ń po orin kan pọ̀ lọ́wọ́. Láàárọ̀ ọjọ́ Monday tí mo dé nídàjí, mi ò bá a nílé. Màmá mi ni mo bá. Wọ́n ti dé torí wọ́n máa ń wá ṣàbẹ̀wò sọ́dọ̀ mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Màmá mi béèrè lọ́wọ́ mi pé kí ni Fúnmi ń ṣe lọ́dọ̀ mi mọ́jú torí àwọn dé bá a nígbà tí wọ́n dé. Mo dẹ̀ ṣàlàyé pé ó lóun fẹ́ faramọ́ mi lópin ọ̀sẹ̀ yẹn torí kì í ṣe àjòjì sí wọn. Màmá mi mọ̀ ọ́n ní àfẹ́sọ́nà mi, wọ́n sì mọ ìyá àgbà tó ń gbé lọ́dọ̀ ẹ̀. Màmá mi sọ fún mi pé kò dáa bẹ́ẹ̀. Wọ́n láwọn ti lé e padà. Wọ́n ní àṣà pálapàla ni ohun tá a ṣe yẹn. Wọ́n láwọn ò fẹ́ wàhálà o. Mo dẹ̀ ní kò burú. Mi ò fojú kan Fúnmi ní Monday yẹn mọ́ títí di alẹ́ tèmi tún jáde lọ sí stúdíò tí mo ti ń kọrin. Àfi bó ṣe di ọjọ́ Tuesday tí mo padà dé tí mo bá Fúnmi nílé ọ̀dọ̀ mi. Ẹnu yà mí. Mo ní kí ló ṣẹlẹ̀? Báwo ló ṣe rìn? Ó ní màmá mi ló lé òun lọ nígbà tí wọ́n dé lọ́jọ́ Monday. Àmọ́ lílé tí wọ́n lé òun ò lọ sílé. Níṣe lòun dúró síbì kan. Nígbà tílẹ̀ sì ṣú lòun yọ́ pọ́rọ́ wọlé mi láì jẹ́ kí màmá mi tàbí ẹnikẹ́ni mọ̀. Ibi tá a ti ń sọ̀rọ̀ yẹn, màmá mi gbọ́ ohùn wa, wọ́n sì jáde sí wa. Ni wọ́n bá ní kí n kúkú tẹ̀lé e, kí n rí i pé mo mú un padà sí ilé wọn. Mi ò tẹ̀lé wọlé wọn o, àmọ́ mò ń wò ó bó ṣe ń wọlé wọn lọ. Ìgbà yẹn lèmi padà wálé. Nígbà tó sì di alẹ́, mo tún lọ sí stúdíò ní tèmi. Òwúrọ̀ ọjọ́ Wednesday tí mo dé, níṣe ni mo bá èrò níwájú ilé wa. Mo rí Fúnmi, àfẹ́sọ́nà mi. Mo rí àwọn ọ̀dọ́ àdúgbò kọ̀ọ̀kan àti ìyá àgbà wọn. Àwọn ọlọ́pàá sì tẹ̀lé wọn. Wọ́n tó bíi 8. Bí wọ́n ṣe fojú kàn mí, wọn ò tiẹ̀ béèrè ọ̀rọ̀. Níṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí lù mí, tí wọ́n sì fẹ̀sùn kàn mí pé mo jọ́mọ gbé. Wọ́n ní èmi ni mo gbé Fúnmi pamọ́ fún ọjọ́ 4. Àwọn ọlọ́pàá fi háńkọ́ọ̀fù sí mi lọ́wọ́.
bẹ́ẹ̀ ni mo ṣe dèrò tẹ̀sán. Àwọn bọ́ìsì yẹn lù mí, wọ́n gbá mi lẹ́sẹ̀ẹ́ lẹ́nu tí ẹnu mi ṣẹ̀jẹ̀. Ọlọ́pàá kan ló bá mi tọ́jú ọgbẹ́ yẹn. Ní Mọ̀wé, wọ́n gba ọ̀rọ̀ mi sílẹ̀. Wọ́n béèrè lọ́wọ́ ọmọbìnrin yẹn náà pé ṣé mo jí i gbé ni àbí mo fipá mú un. Ó ní rárá. Kódà DPO yẹn bi léèrè bí mo ṣe jẹ́ sí i. Ó sì sọ fún wọn pé àfẹ́sọ́nà òun ni mí. Wọ́n sá lu àwa méjèèjì ní tẹ̀sán yẹn. Wọ́n lù wá gidi ni o. Wọ́n sì gba stétímẹ́ǹtì ẹnu wa. Ṣá àtìmọ́lé Mọ̀wé yẹn ni mo wà fún bí ọjọ́ 3. Èmi ti rò pé wọ́n máa tú mi sílẹ̀ ni, pé mo ti jìyà ẹ̀ṣẹ̀ mi. Àfi bí wọ́n ṣe tún gbé mi wá sí Eléwéẹran l'Ábẹ́òkúta. Wọ́n ti pe fún mi àti màmá ẹ̀ àgbà àti dádì ẹ̀ náà wá síbí o. Mo sì rí i pé ẹjọ́ tí Fúnmi tún rò ti yàtọ̀ sí èyí tó ń sọ tẹ́lẹ̀. Ó ní níṣe ni mo fipá mú òun láti dúró sọ́dọ̀ mi. Ó ní mo fọ́ọ̀sì òun ni. Wọ́n sì fẹ̀sùn ìjínigbé kàn mí. Mo kábàámọ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí mi yìí. Mo mọ̀ pé àṣìṣe ńlá ni fún mi bí mo ṣe jẹ́ kó wà lọ́dọ̀ mi àti bí mo ṣe bá a láṣepọ̀. Kẹ́sì wò ó, mo sára fún un láti bá a láṣepọ̀ láti bí ọdún kan tá a ti ń fẹ́ra o. Àmọ́ bí eléyìí ṣe ṣẹlẹ̀, ó tojú sú mi. Ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ ìjọba ni pé kí wọ́n ṣíjú àánú wò mí, kí wọ́n fi èyí fà mí létí. Mo sì ṣetán láti gba ẹ̀bi mi àti pé ó wù mí láti fẹ́ ọmọbìnrin yìí nítorí mo nífẹ̀ẹ́ ẹ̀ gan-an ni. Nígbà tá a ní kí afurasí yìí kọ lára àwọn orin tó lóun máa ń kọ fún wa, èyí lorin tó kọ. From my mother's womb, you have chosen me, you surround me with your love, and I hold on to you for several years, but I keep facing this life. I know I'm no longer a slave to fears anymore, 'cause I'm a child of God. Ní bá a ṣe ń sọ yìí, gẹ́gẹ́ b'Aláròyé ṣe fìdí ẹ̀ múlẹ̀ látọ̀dọ̀ alukoro àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn, SP Ọmọlọ́lá Odùtọ́lá, wọ́n ti fojú afurasí yìí balẹ̀-ẹjọ́ lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 9 oṣù karùn-ún tá a wà yìí. Adájọ́ sì ti la àmọ́ gbàgà náà. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV.